Ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin ènìyàn wa nílé lóko àti lẹ́yìn odi. Ara ọ̀tọ̀ tún leléyìí tá a gbé wá fún yín lónìí tuntun ni, kódà àjá àbalẹ̀ ni pẹ̀lú. Àwọn àgbà kúbọ̀ wọ́n ní ọjọ́ sátidé tó bá máa dá ọjọ́ jímọ̀ láti máa mọ̀. Ìránṣẹ́ Ọlọ́run ní tí gbogbo ayé mọ̀, tí gbogbo ayé dámọ̀ dáadáa, Wòlíì Falẹ́yìmú Ọlágoróyè. Wọ́n tún mú un kalẹ̀ o, wọ́n ti sọ bí ó ṣe máa rí ní ọdún 2024, àwọn ìṣẹ̀lẹ̀ kàyéfì àti àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì tó máa ṣẹlẹ̀ nínú ọdún 2024 yìí. Kódà bàbá yìí tún mẹ́nuba àwọn tó jẹ́ pé wọ́n máa jáde láyé nínú ọdún 2024 ìbákan náà, àwọn tí wọ́n máa tayọ àtàwọn tó máa fìdí rẹmi. Ẹ jẹ́ àfiyínlẹ̀ kẹ́ ẹ gbọ́ ohun bàbá kẹ́ ẹ lè mọ ohun tí ń bẹ nínú ọdún yìí lẹ́kùnrẹ́rẹ́. Ọdún ìdájọ́ àtọdún ẹ̀san ni. Ọdún 2024. Bẹ́ẹ̀ni, ọdún ìdájọ́ àtọdún ẹ̀san ni. Ọdún 2024. Gbogbo àwọn ọjà oríṣiríṣi àtòwé ilé wọn gbówó lérí. Gbogbo nǹkan tí màmá wa máa wọ́n nǹkan tó wọ́n ṣe ju 2023 lọ. Hello, ọdún nǹkan tí máa wọ́n máa gbówó lórí mówó ilé mọ́ gbogbo nǹkan á increase ní 2024. Okay. 2024 ká máa kún fún àdúrà. Ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá súnmọ́ Ọlọ́run kó kún fún àdúrà. Kí ó lè máa rí àánú Ọlọ́run gbà. Ìyẹn kọjá lọ. Gbígbàjọba láfíríkà kò tí stop. Gbígbàjọba ní Áfíríkà kò tí dópin. Ìyẹn kọjá lọ. Okay, sir. Ní 2024, àwọn tí ó bá lọ fún iṣẹ́ àgbẹ̀ wọ́n máa rí èrè ní iṣẹ́ àgbẹ̀ ní 2024. Ní 2024 náà òjò máa pọ̀. Òjò máa pọ̀. Ní 2024 náà àwọn èèyàn ńlá bí ọba bí àwọn olórí ìjọ olórí mùsùlùmí wọ́n nínú wọn máa papòdà ní 2024. Ó ṣe mọ́ nìyẹn.